Gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe láyé, ó yẹ kó máa rántí ìpìlẹ̀, ó yẹ kó máa rántí ìpìlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ̀yin ti mọ ìtumọ̀ ìpìlẹ̀? Kí ná ń pè ní ìpìlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó jẹ́ wípé wọ́n kàn máa gbé ilé ayé ni. Á sà sọ wípé òun ṣe kíni, òun ń gbé ilé ayé. Ó ń gbé ilé ayé bí ẹni tí ò gbé ilé ayé ni. Ó ti rò wípé kò sí ẹni tó lè mú òun ju Ọlọ́run ọba lọ. Ó kàn ń ṣe ilé ayé bó ṣe wù ú ni. Ó ti gbàgbé ìpìlẹ̀ rẹ̀, ó ti gbàgbé ìpìlẹ̀ rẹ̀. Kí ni nǹkan tó ń jẹ́ ìpìlẹ̀? Bẹ́ẹ̀ ni, bá ń sọ fún un wípé lágbájá, tàmàdò, nǹkan tó ń ṣe yìí kò da. A máa ti rò wípé kí ni nǹkan tó ń ṣe tí kò da. Ṣèbí ilé ayé la ti bá, ilé ayé la ti bá. A máa rò pé gbogbo nǹkan pátápátá, òun la fẹ́ ayé lótìítọ́, gbogbo nǹkan pátápátá, òun ni a fẹ́ ayé. Àmọ́ tí a bá tún wò nígbà míì, ó yẹ ká máa ṣọ́ra nítorí pé kí ni nǹkan tí à ń pè ní a fẹ́ ayé yẹn, tí àwa ti rò wípé a fẹ́ ayé lásán ni. Ó ń ba ọ̀pọ̀lọpọ̀ wa, ó ń bà á lára jẹ́, ó ń ba ọ̀pọ̀lọpọ̀ wa, ó ń bà á nínú jẹ́, tó jẹ́ wípé kò lè tètè jẹ́ kí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wa nípa àwọn nǹkan tó ń ṣe tí kò rántí ìpìlẹ̀ rẹ̀. Kò lè fi tètè jẹ́ dé ibi tó wà nítorí pé kí ni àwọn nǹkan tó ń ṣe, ó ti ṣe kí ni, ó ti tàpá sí ìpìlẹ̀ rẹ̀. Ó ti lọ ṣe nǹkan tí kò yẹ kó ṣe láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀. Ẹ máa sọ pé mo béèrè lẹ́ẹ̀kan pé ṣé ẹ mọ nǹkan tó ń jẹ́ ìpìlẹ̀? Ìpìlẹ̀ dàbí nǹkan tó jẹ́ wípé nǹkan tí èèyàn ń ṣe, bóyá nígbà tí èèyàn kéré, bóyá o ti wà ní bóyá bí ọmọ ọdún 5 àbí 6 ló ti ń ṣe kíní yẹn bọ̀ wá, tó ti rò wípé mo ṣì kéré àbí kò sí nǹkan kan àbí Ọlọ́run nìkan ló lè mú mi pẹ̀lú nǹkan tí mò ń sọ. Ọjọ́ tó bá dé, o ò ní rò ó. Báwo lo ṣe gbé ìpìlẹ̀ ayé rẹ nígbà tí o kọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìnàjò ilé ayé rẹ? Báwo lo ṣe gbé ìpìlẹ̀ rẹ? Òun náà ń pè ní ìpìlẹ̀. Bí èèyàn bá ṣe ṣe kíni, bá kọ́kọ́ ṣe gbé ilé ayé rẹ̀, òun náà ni wọ́n kọ́kọ́ ń ṣe kíni, ni wọ́n ń pè ní ìpìlẹ̀. Ṣé ẹ ti wo movie yìí? Ó ń bọ̀ wá lójú ọ̀nà, Àníkẹ́ Àmì. Bẹ́ẹ̀ ni, òun ló tún ṣe kíni, òun ló tún gbé tuntun dé fún yín o. Ló ní wípé kí ẹ kọ́ ẹ̀kọ́ 2 àbí 3 nínú movie tí òun pè ní ìpìlẹ̀ yìí. Nítorí pé kí ni, ó dùn, ó ṣe kíni, ó lóyin, ó ló ń bọ̀ wá ní ọ̀la àbí ọ̀túnla òde òní. Nǹkan tó sọ nìyẹn. Ó ló dùn, ó ṣe kíni. Kí ni nǹkan tí à ń ṣe kíni, kí ni nǹkan tí à ń pè ní ìpìlẹ̀? Ó ní pé gbogbo àwọn èèyàn wà tó jẹ́ wípé wọ́n kàn ń gbé ilé ayé, wọn ò mọ̀ túmọ̀ ìpìlẹ̀. Ó ní wípé ẹ dúró de movie ní òun yìí, wípé ó ń bọ̀ wá lójú ọ̀nà. Ẹ máa mọ ìtumọ̀ tó ń jẹ́ kíni, tó ń jẹ́ ìpìlẹ̀, ìpìlẹ̀ ẹ̀dá. Bẹ́ẹ̀ ni, ìpìlẹ̀ ni o, kò kí ń ṣe ìpìlẹ̀ ẹ̀dá. Ó ń bọ̀ wá lójú ọ̀nà lórí Àníkẹ́ Àmì. Ó dùn, ó ṣe kíni, ó lóyin. Ìpìlẹ̀ ni a pè àkọ́lé rẹ̀, ìpìlẹ̀. Bẹ́ẹ̀ ni, kí ni ìpìlẹ̀ ẹ̀dá? Báwo lo ṣe lo ìpìlẹ̀ rẹ? Wo ọjọ́ ayé rẹ, kó wo ìbẹ̀rẹ̀ pẹpẹ ayé rẹ, wípé báwo ni mo ṣe lo ìpìlẹ̀ mi? Kí ni mo fi lo ìpìlẹ̀ mi tí ọjọ́ ayé mi fi rí báyìí, tí iwájú ayé mi fi rí báyìí, tí gbogbo ayé rẹ tó fi rí báyìí? Rò ó dáadáa. Tí o bá rò, bóyá tí o bá rò, tí o bá rò dáadáa, wà á ṣe kíni, wà á rántí ìpìlẹ̀ rẹ. Bóyá tí o bá wá lọ change tàbí tí o gbàdúrà sí ìpìlẹ̀ ayé rẹ, bóyá ọ̀rọ̀ ayé rẹ á lè ṣe kíni, á lè tètè dà. Bẹ́ẹ̀ ni, àwọn èèyàn ti rò wípé ìpìlẹ̀ kí ni ń jẹ́ ìpìlẹ̀? Ẹ máa tanra, ẹ máa ṣe kíni, ẹ máa parọ́ fúnra yín. Rárá o, ó máa ń wà, bẹ́ẹ̀ dẹ̀ sì ni ó máa ń ṣe kíni, ó máa ń wà níbẹ̀ ni, ó máa ń ṣe kíni, ó máa ń jẹyọ lẹ́kọ̀ọ̀kan. Àwọn nǹkan kan míì wà tó jẹ́ wípé a máa ṣe. Ẹ jẹ́ kí n explain fún yín nísìnyí. Bóyá bí ẹnìkan tó jẹ́ wípé bóyá ó kàn lóyún, ó wá ṣe kíni, ó rò pé òun kéré, òun ṣe kíni kan, jẹ́ kóun lọ ṣe kíni, jẹ́ kóun lọ ṣe kíni, jẹ́ kóun lọ yọ ọ́ dànù jàre. Kò wúlò fún òun àbí obìnrin àbí ọkùnrin. Bó ṣe kíni ló wá lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fóbìnrin wípé ó ti lóyún fún mi, kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Ó dẹ̀ lọ ṣe kíni, ó lọ throway rẹ̀ dànù, ó lọ jù ú dànù. Ṣé nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò rántí ìpìlẹ̀? Tó bá wá di ọjọ́ iwájú, bóyá tí ọmọ náà bá padà dé, tó bá wá ń dà á láàmú, a máa rò pé ta lòun ṣẹ̀, ta lẹni tí òun ṣẹ̀, ta lẹni tó ń ṣe kíni kan sóhun, ta lẹni tó ń ṣà sóhun. Àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn, mo kàn fi eléyẹn mo fi ṣe kíni, mo fi ṣe example ni. Àwọn oríṣiríṣi nǹkan wà tó jẹ́ pé kò tiẹ̀ le tó nǹkan tí mo sọ yẹn. Tó jẹ́ pé àwa ọmọ ẹ̀dá a máa ń ṣe, ta ò kí ń rántí, ta ò kí ń kà kún. Òun náà ń pè ní ìpìlẹ̀. Báwo lo ṣe lo ìpìlẹ̀ rẹ? Bí ara rẹ, kó bí ẹ ṣe kíni, kó béèrè pé báwo ni o ṣe lo ìpìlẹ̀ rẹ? Ó ń bọ̀ wá lójú ọ̀nà, ìpìlẹ̀. Òun ni a ṣe kíni, òun ni a pè àkọ́lé movie nìyí. Ó dùn, ó ṣe kíni, ó lóyin.
olóyin Àníkẹ́ Àmì ní ká ṣe kíni ká kí yín pẹ̀lẹ́ òun àti ọmọ rẹ̀ olólùfẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ pé wọn ò kí ń fi ọjọ́ kan wọn ò kí ń fi ya ara wọn eléyìí tí a pè ní Jimoh Rihanat òun náà wà nínú múfì nìyí ó dùn ó ṣe kíni ó lóyin dáadáa ó ń bọ̀ wá lójú ọ̀nà ní jẹ̀lẹ́ńkẹ́ ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa ire àti ayọ̀ la ó fi pàdé ní àṣẹ Èdùmàrè ìpìlẹ̀ ní àkọlé rẹ̀ ó ń bọ̀ wá ó dàbọ̀.